pé àgbókù. Àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá lórí ètò tí ẹ máa ń gbọ́ níjọ́ mẹ́jọ tí a pè àkọlé rẹ̀ ní ṣáájú ń wọlé bó ní ṣé wọ́n mú díẹ̀díẹ̀ ẹ mọ́ gbàgbé ìkànnì tí ẹ wà yìí gangan là ń pè ní Favourite FM ẹ kú dédé àsìkò yìí ẹ kú sàbọ̀ ní ojú ẹ ká sùn bàbá ẹ ká sùn sà ẹ jọ bàbá ṣe ń gbé chata. Mò ń gbé chata bó lẹ́yìn lọ. ṣe máa lọ Kúfọlájì. 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 Bẹ́ẹ̀ni. Lọ́nà àbàgbèrà. Ó dàbí pé bẹ́ẹ̀ náà ni bàbá. Tó súnmọ́ àbà àwọn ìgèdè náà ní àrọ̀rọ̀. Ó dàbí àbí bẹ́ẹ̀ ni. Ibẹ̀ náà ni. Ibẹ̀ ni. Ibi tẹ́ ẹ sọ ìjìnà o. Kúfọlájì lẹ pè báwọn. Tá a bá gbéra nísìnyí èyàn ó lò tó 4 hours kó tó débẹ̀. Bẹ́ẹ̀ni ó má jìnnà gan. Yóò tiẹ̀ tó ju wákàtí mẹ́rin lọ tọ́lọ̀ bá tún wá já kan ó dọ̀bù níbi eléṣù torí sẹ́yìn pé bí eléṣù gádá wà bẹ́ẹ̀. Ẹsẹ̀ lọ. Mo lè lọ ọ̀rọ̀ owó nì iṣẹ́ tí mo ṣe náà nù wọ́n tún ní wèrè ìrìnàjò kí n ṣe wèrè iṣẹ́ tí mo ṣe nù. Èló lẹ́gbàá lọ ní bàbá. Ẹ wo ẹ dáàmú 20,000 wa. Bàbá 20,000 pọ̀. 20,000 lẹ́sẹ̀ á 20,000 lẹ́sẹ̀ á sí. Sẹ́yìn máa tó ìjọba máa tẹ́ kó sọ gan nílùú yìí ẹ tẹ́ sọ kí ní kan fún iṣẹ́ rẹ́pò sí lítà tí ẹ ń sírò ọ̀tọ̀ tún láàyè lítà o ọ̀tọ̀ láàyè òrùn o mọ́tò ń lepo òrùn náà ń lepo tí n bá sọ fún yín Ògùn aládé ń gbọ́ bí mo ṣe wà nù mọ́tò yìí mo ṣe páàkì òrùn ti lo 2 lítà nù bí mo páàkì sí epo sì ń sáré gbẹ ni ṣé ẹ rò pé epo gidi wọ́n ń fún amọ́ ni. Ọ̀dà bàbá 20,000 pọ̀ o. ẹ jẹ́ fún yín 10,000. Tí bá ti gbófin wà ń lu ọyọ wọn pa yín fún 10,000 wọn ẹ fún mi 10,000 lọ sí sílẹ̀ sọ lẹ́nu yìí ẹgbẹ́ èrò dáadáa pẹ̀lú àwa dírẹ́fà ẹ̀mí ní bẹ́ẹ̀ nínú wa náà tẹ ẹ mọ dọ́kọ̀ ìwí gan ní ìsìn tẹ́yìn bá dúró rẹ̀ jẹ́ bá gbọ́ sàlúmẹ́ǹtì mikra yóò máa ná 6 million naira ó mú yẹ́ lẹ́yìn mo sọ fún yín táyà sí bẹ́ẹ̀ ẹ́ńjìnì bẹ́ẹ̀ tẹ́yìn pé a máa ń rọ ọ́ìlì sẹ́ńjì mọ́tò ni. Èló lẹ́gbẹ̀ẹ́ mi jálẹ̀ èló. Ẹ wo mi ò jẹ́ mẹ́mọ́ ibẹ̀ sọ 10,000 tẹ́ ẹ sọ gan pẹ́ńpẹ́ fẹ́ pa mí nì pẹ́ńpẹ́ gbọ́bẹ̀ lé mi lọ́rùn 10,000 tí n bá de pọ́nù ẹ̀ ní ìsìnkú ló fẹ́ kù. Ẹ wo ẹ bá lè san 15,000 kí n sáré gbé yín lọ. 15,000. Tẹ́ bá lè san o kí n sáré gbé yín lọ. Ọ̀dà bàbá ẹ já lọ. Ẹ ká lọ. Ẹ wọlé. Ẹ máa gbọ́ o tá a bá ti rìn dé lájọ̀nà lẹ́kọ̀ọ́ fún lówó. Ẹ̀yin ò ń ṣe wàhálà. Kò sí wàhálà. Ṣùgbọ́n bàbá Akíngbílé ni kẹ́ ìgbà jáde. Wọ́n ń wòye níbẹ̀ hùn bọ́ọ̀nù ló fẹ́ gba Akíngbílé. Mo fẹ́ gbé kejì mi ni. Tẹ́lẹ̀ yín bẹ̀rẹ̀ nínú ẹ̀ ní nàta fún yàn ẹ̀yin nìkan lè wá bá mi sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé ẹni tó fẹ́ gbé kejì yín ṣé ẹni kejì náà ti àjọ lọ bí tẹ́ ń lọ ni. Bẹ́ẹ̀ni. Ẹ ti dáhùn sọnù ẹ sọ bó ẹ fún mi ká tó ti pa negotiate lẹ́yìn pé nísìnyí tẹ́ bá tó gbẹ́ ní ẹnìkan sí nísìnyí ẹ̀mí epo tó kọ̀ yóò tún jẹ epo ẹ̀yìn nìkan mo calculate pé mọ́tò yóò jẹ tẹ́lẹ̀ nísìnyí tẹ́ bá tó gbẹ́ nìkan nísìnyí yóò tà ẹ wo mo kàn sí bójú ní rojú sànú ni o tí ì bá ṣe pé kó ṣe jẹ́. Ká máa fi sùúrù àti ọ̀yàyà bá àwọn oníbàárà wa ká máa fi bára wa lò sùúrù àti ọ̀yàyà pẹ̀lú òótọ́ ọ̀nù ní ká fi máa bára wa lò. Ajé ò máa wọgbà o a ò ní ṣìṣe àní rógun alákòóbá ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín àjùlọ Ayọ̀rìndé lórí pírẹsẹ̀ntà. Sọ fún pé àgbókù o. Bàbá kan ṣòkò àjọ ń lọ ni àbúrò wa ni. Àbúrò yìí sí ọ̀hún alẹ́sẹ̀ kó fi lé ní. Ó ń sùn ni.
olóòrùn wèrè wónú. a lè dárun mọ́ lójú àbẹ jẹ́ ká lọ àbúrò. ẹ wá àjọ sọ̀rọ̀ dẹ́n ṣe ẹ wá 50,000 owó yín o. kò sí wàhálà. kò sí wàhálà. kò sí wàhálà. bòkè sílẹ̀kùn. ṣé fúlàní náà tún lọ ni. pariwo ni o. àbí irú kí lè mọ̀ mọ́ wá kó tèmi báyìí o. ọmọdé ṣe à ń kẹ́ ni. ẹ̀ ń kẹ́ kí ni ṣé kòkòǹkò rẹ̀ kò ló di bọ́ fàràǹdà yìí. ó gbé ìrọ́dà gbé o má jẹ́ o ṣọ́ọ̀bù tó bá di àlọ́ ibì kankan mọ́ nìyẹn o. ó lè ti ń bọ́ mẹ́yìn. ṣé wọn náà tún tẹ ṣé fúlàní náà tẹ̀lé wa lọ ni. inú kan ìwọ̀nù mọ́tò darí. ẹ jẹ́ ká lọ ẹ mọ̀ pé. ẹgbẹ́ mi sọ̀rọ̀ jáde jẹ́ ìná àjọ sọnù. irú kí ni ilé ìbáyìí ní ìsìnwọ́ lọ́hùn. abẹ́ wọlé ẹ jẹ́ ká lọ. tá a mọ ajírí láàárọ̀ ìbáyìí tá a mọ jírí láàárọ̀ ẹlẹ́dàá mi. sẹ́yìn pé nísìnyí àfòkù àfèèyàn lẹ́gbẹ́nu ọkọ̀ mi báyìí. àbúrò wọn ṣòkù àló ń sùn ní ẹja lọ. gbogbo wàhálà báyìí àjọ mo ti ra mọ́tò ìkókó wàhálà tó kó èrí mo sì máa ń sá fún ẹni dáwà tí ní dàda àgbàlódé nu ìfẹ́ bá wọn ní nǹkan kan papọ̀ káwọ́ síbi àga rẹ lọ́hùn àbí lórí 15,000 naira lẹ́mí mi ti fẹ́ bọ́ lé lórí àbí irú kékeré báyìí ní ìsìn. Káyọ̀dé. ọ̀tọ̀ tẹ̀ sọ lẹ́nu ọ̀sẹ̀ mẹ́ta láti odidi ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀ san owó ẹ̀ wá sọ yí pé kí n tún máa ní sùúrù ẹ jọ ṣé kò tí máa sọ fáwọn ọ̀gá mi nìyẹn. Káyọ̀dé jẹ́rọ̀ mi ó yí ọ ó kú mọ̀ pé mi ní èsè bẹ́ẹ̀ ìwọ wo ọjà ni ọlọ́jà náà òde yóò fẹ́ gbowó rẹ̀ ọjà ni ó ti kọ̀ tí ọ̀yá yìí dákun àmọ́ mo fi ń dán ọ lójú ó ṣeé ṣe kó ṣe méjì àbí mẹ́ta náà tó bá ti dọ̀sẹ̀ tí ń bọ̀ yín sì mọ̀ wá fún un. ẹ̀rí pẹ́ gbàyà ó ṣeé ṣe kó jẹ́ bó ṣe méjì bó ṣe mẹ́ta bẹ́ẹ̀ ṣe ń sọ látọjọ́ tí mo ti ń pè lórí aago nìyẹn ó tún yá ẹ̀ gbàgbọ́ mi mọ́ mo wá bí lónìí àwọn sọ fún mi ìyá ẹ padà gbé káàdì lọ́wọ́ káàdì onígbèsè ẹ wá sọ́fíìsì wa á tì í mọ́ tọ́ílẹ̀tì ni ẹ̀yin àgbàyà burú ẹ̀hún tó bá yọ èmi kúrò ṣẹ́nu tí yóò dùn. wọn ò ní yọ ń sẹ́ èmi náà ò ní lọ́kàn pé ń jẹ ọ́ lówó ìsanwó rẹ̀ nù rọrùn ni ìwọ ló fún mi ìwọ náà ló sì gbà dákun. ṣẹ́ẹ̀rì ìyá jẹ́ sọ fún yín tí n bá fi lè padà wá bí mo kí Ọlọ́run búra fún yín gbogbo nǹkan nínú ṣọ́ọ̀bù yìí gbogbo ọjà yín náà máa gbé wọn á gbé ẹ̀yin rẹ̀ gan fúnra yín ẹ wàá lọ ọ̀sẹ̀ mẹ́ta nínú tọ́ílẹ̀tì eré lẹ́pẹ́ ẹ̀yin àgbà. kò ní dábàá kò ní dábàá. wo ló ṣàánú mi. màámi ẹ wo máa yẹn bó ṣe ń pariwo bó ṣe ń embarrass yín ẹ tún ti lọ gba owó tí mo ní kẹ́ má gbà lọ́wọ́ àwọn ará bí àbí. ó ní mọ́ gbowó kí ni tí ń fi pọ́n ti ń bẹ́ ńlẹ̀ ìwọ ni ń sanwó ńléèwé rẹ ọ ra àwọn ìwé tó wúlò fún ọ àwọn ọlọ́jà náà sì ní ọjà níbẹ̀ lórí igbá ẹ̀ wọ́n wà sínwó tí ń bá wá àgbà tá a lọ fẹ́ fún mi.
ọ̀sánù mi èmi máa wí pé jọ̀kan 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 ọ̀rọ̀ yìí ọgbọ́n má sunkún tara tí ń nà ni lóòótọ́ mo mọ̀ ẹ́ pa nídòwó mo mọ̀ even health yín gan kò really strong. kí ni mo fẹ́ ṣe kò sẹ́ni tí ó fún mi. Màámi ìyanu máa ṣẹlẹ̀ lágbára náà. ìṣẹ̀lẹ̀ ni o. ìyanu máa ṣẹlẹ̀ lágbára náà. ìyá yóò dédé ṣẹlẹ̀. ọlọ́wọ́ bá ó wà lókè yẹn ó dẹ̀ rí bá a ṣe ń jí àtà ń sọ́fà. sí ìyá mi ìyá lálùbáríkà abiyamọ tí kì í fi ọmọ rẹ̀ ṣeré nínú rírí jẹ àti àìrí jẹ ìwọ ló dúró bí ìyá àti bàbá àti ẹ̀gbọ́n àtàbúrò fún mi tí mo fi lọ sí NYSC camp tá a lò 3 weeks mo dẹ̀ lọ láyọ̀ mo dé láyọ̀ sí ìyá tó dára jùlọ parade remove dress hip 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 hooray hip 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 hooray hip 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 hooray. Ẹkúnlé ìyá mi. Wà lọ́bọ̀. Àṣeyọrí. Ṣé wọn náà wá rí? Ẹkún ayọ̀lẹ́kún tó ń sọ. Wo, inú mi dùn wípé o ṣàṣeyọrí. Tọ́lọ́run ò fi ọ́ bú mi. Mo mọ̀ dúpẹ́ o. Àbí wọn náà kọ́ ìní. Wo, bí nǹkan ò bá ní bẹ̀rẹ̀, kò ní lópin. Tí ó bá wá sí rírí, kí gan lásán tàn. Lọ́wọ́ ìgbà tí ìwọ náà ti ṣe ń tó ṣe nísìn ìwọ náà ó rí tàn pa wípé kó o tó dà báyìí o. Wo ọkọ mi nújú ẹnu. Mọ́ èmi abiyamọ tí kì í fi ọmọ ṣeré ni bá a ti ṣe wá kọ́kọ́ lọ sí camp ìyẹn ibi táwa kọ́ pàtà ti máa ń pọ̀ owó àkọ́kọ́ gbà tán máa ń fún gbogbo wa wọ́n ti fún mi mo wá wòye pé ẹ̀tọ́ ọmọ sí òbí ni pé kí n má fọwọ́ kàn rárá ó ti yẹ kí n ti ṣe transfer lójú ọ̀nà bí mo ṣe ń bọ̀ ṣùgbọ́n mo fẹ́ rí dájú pé mo dọ́dọ̀ yín kójú rinjú kí n lè rí ayọ̀ yẹn lójú yín kẹ́ lè rí lójú ara tèmi náà pé inú mi dùn pé mo mọ̀ọ́re. ọkọ mi àkàn má ṣe yọnu èló lowó ọ̀hún gan tí wọ́n ṣe sí ọ tó tún wá fẹ́ kó fèmí tó bá tásìkò ṣùṣù fúrọ́ padà la tó o bá ti sìn rúùlù tán tó o yege tán pátápátá tó o wá rí sí alálùbáríkà ṣe ìwọ gan mọ̀ pé jẹ́ ń wá lọ sojúṣe gẹ́gẹ́ bí ọmọ fóbi ìgbà ń lèmi náà wà fẹ̀yìntì ní wà mọ jẹ́ǹjẹ́ rẹ̀ nínú rọ̀ wo sòrélè pé o kó fún mi ní ìsìn nítorí ìrajà dàgbà ni àmọ́ tó o bá nílò nǹkan ebí mi náà lọ́ọ́ wà bá ìtọ́ bá kàn ìnìkan kọ́kọ́ fi lè sí tó bá tásìkò tó fún mi ẹnìkan ò ní wí fún ọ ìwọ ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó ò dojú tì mí tó ò jẹ́ wọn ó ṣe kọ̀tán díẹ̀ sí mi mo dúpẹ́ lọ́rẹ́ ọkọ mi ó ṣàṣeyọrí ayọ̀ sórí wọn bá àgbà tó tún kù tó tún lóye inú rọrùn ló fi lù ó ní gbókù rẹ wá bá nílé ọlọ́jọ́ kan oṣù tọ́lọ́ ń ṣẹ̀dá rẹ̀ sí mi nú ọkọ mi wo lọ fowó ń ṣe nǹkan tó kàn. eléyìí tẹ́ ṣe yìí ó jẹ́ kórìí mi wú lọ́pọ̀lọpọ̀ ẹ wò a ó máa rí yín bá ẹ ṣe gidi gan ọkọ bí àkàn dìde sáà mọ ń dúpẹ́ ara ẹ jẹ́ ń wà báyìí. a ní ò dìde ńlẹ̀ ọkọ mi wo ìwọ ni kọ́ ọmọ dojú tì mí tó o bá ti dojú tì mí kò ní sú èmi náà kò sì ní rẹ̀ mí bó o bá ti ń lọ báyìí tó ń wẹ̀yìn ọmọ rẹ̀ mi ni sọgbọ́n ọkọ mi mo dúpẹ́ lọ́rẹ́ ọkọ mi. mo rántí gbà tí mo kéré o tẹ máa fẹ́ máa bá mi tí màmá wò pé ṣé mo ṣe ni ló bí mi ṣá ṣùgbọ́n ẹ wá wò lọ́jọ́ tó. ni wọ́n fi sọ wípé tá a bá ti ń bọ́ mi èké wí tí ọba ti lágídí tó gbà wípé àtìyà àtìṣẹ́ ilé èèyàn fi tọ́ ọmọ kó wá wò wípé ṣé ìyá yìí ni ìyá mi kò ní rí bó ṣe rí yìí o ò ní dérú ipò tó dé tó bá jẹ́ wípé ọlágídí ọ̀sá ló ń gbà náà tí mò ń wọ kí ò ní jẹ́ ń tó fẹ́ jẹ́ yìí ni ló fi dá wípé gbogbo ọmọ tí òbí bá ń bá wí kó mọ farabalẹ̀ kó gbọ́ tòbí òbí ò lè ní kó ìtọ́mọ òun ọmọ dáa mo dúpẹ́ o ṣé o. mọ́mí Sarah ẹ ká sọ mo ti dé. kí ni.
Bàbá kí ló ṣe mọ́tò? Ẹsẹ̀ ń pé kí ló ṣe mọ́tò tí bá a jọ wà nú ẹ̀ náà ni àbí kò wà látọ̀lú ẹ̀ ní gan ṣé kò tó kéyẹ̀ mi mọ́tò kan fẹ́ bọ́ mọ́tò mi kò ṣe báyìí rí kò ṣe gbogbo wàhálà ní ṣe rí tí ọba ti start láàárọ̀ tí mo bá ti pa ọmọ wẹrẹ ní bá ti bá ti ṣiṣẹ́ báyìí sílẹ̀ ọjọ́ ní èṣù yọmọ ṣiṣẹ́ lọ ni. Súnmọ́ òye òde náà fọdọ. Kí ló ṣẹlẹ̀? Yé! Bàbá kí ló ṣẹlẹ̀? Irú kí lélẹ̀ wọ́n lọ́ mi mọ̀ gbèsàtà tó ní mi lára báyìí rí o mo láti fọkọ̀ gan gbókù rí tí ò sí wàhálà tá a wá gbà láàyè tó dàbí ẹni gbókù la gbé báyìí. Kí ló ṣe? Kí ni wọ́n mọ̀ ń pa mọ́tò tó sáà ń sọ pé kí ló ṣe ṣe bí wáyà kọ́ọ̀lì mi ló ti sùn léra wọn lórí. Abẹ́ wa gbà mí ni Yorùbá sì mi gan bó ṣe dúró kalẹ̀. Kí lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ tètè ṣe ń tẹ́ fẹ́ ṣe ká máa lọ. Kí ni wọ́n mọ̀ tá mo lè ṣe ó ṣe jàre má ní mi la. Ewo tún lè tuntun lanú lẹ̀ lẹ́dàá mi. Orúkọ lè báyìí nìsín. Wo dáadáa àgbàlódé bá ń wọ ẹnu sálẹ́sẹ̀ ẹ̀yìn sọ́wọ́n àbẹ̀ wọ́n ìgbé sálẹ́sẹ̀ kan ti bọ́lẹ̀ lójú ọ̀nà. Okay, why would you do that? Do what? Why would you leave the girl alone in the car? Ṣebí ẹ ti ń sọ̀tì mọ́tò mi dẹ̀ wá sẹ́yìn wá tán bíbá yín. But you should have informed me. Ó sì ń tó máa ṣe é. Wọ́n tún gbèrò ohun òrùlú wàhálà rí bó lélẹ̀ tún gbà lọ. Abẹ́rẹ́ Nothing will happen. At least the girl cannot just disappear into the thing here. Okay, see, we can't take a chance. Okay. Okay? ẹgbẹ́ náà wèrè ṣe ń lọ rò òrí kan ó dàbí ewúrẹ́ ìbílẹ̀ kan dàbí àgùntàn. Níbi tá a dé dúró ń sìn, I'm getting fed up. I'm getting tired. Ó ti sú mi. Gbogbo ẹ ti ó ti sú mi. I'm just tired. Tired about what? About everything now. You can't be tired, bro. We've just started. We've started. And see, we are going to push through. No going back. Sọ́mọ iná ó ti tó ojú ọkàn mi. Push through yẹn. This journey ó ti ń gùn jù. And it will soon be over. When? It will soon be over, right? See, let me tell you, we are in this and we are in this for good. And we've got this, right? And remember, we are doing this for your mother. And of course, you wouldn't want to let her down. Okay? So you need to focus. Okay? Focus. You got it, right? For my mother, Abi? Yeah, you got it. Bloggers yìí wọ́n kàn máa post news tí wọ́n ti verify. Okay. Are you thinking what I'm thinking? What you are thinking? What are you thinking? Kí ló ń rò? POP is just a week away. Okay. And we have no green light for job. We are jobless. Sórí lórí ètò mẹ́nubà yìí. Tá a bá ti parí tá a ṣe POP, tá a gba certificate. What's next? A máa bẹ́ sí gbòòrò mẹ́rin, a máa wáṣẹ́ lọ, mo dẹ̀ mọ̀ pé a máa ríṣẹ́ at least grade tó make sense lèmi àti ẹbí jáde. So. You think it's by qualifications? And what else? Guy, there are so many people, better people out there, with good grades, better grades than what we have. And yet they are jobless. Sórí tọ́rọ̀ bá ti wá rí báyẹn. Bíbélì gan sọ, ó ní ìgbàgbọ́ tó bá kéré bí kóró mustadi. Àwa yóò sọ fókè kò ṣídìí, ó sì ṣídìí. Tá a bá ti fi àwẹ̀ àti àdúrà, tá a bá ti fi gbáǹdì, wà láìtàláì súnmọ́ bìlẹ̀ àlàsílẹ̀ wà tá a bá ti ríṣẹ́ pèmí ló máa lè. You think it's by faith? If it is by faith, those brothers, fellowship brethren, would have gotten good paid jobs.
They're out there being jobless. It's not by faith. The thing is, we need people at the top. We need connection, like good connection. Exactly. That's when we can get a good paid job. Except we want us to settle for peanuts. Sorry, peanuts really make sense. But tá a bá ṣe ń fẹsẹ̀ gbá títì náà tá à ń wáṣẹ́, ṣó yẹ. A tún máa wò online. Àwọn tó máa ń post iṣẹ́ yẹn, àwọn bíi Maxi Blog, Linda Ìkejì, gbogbo wọn máa post. Ìyàwó wa, ó tún ti wá fẹ́ wá wojú bébí àbí? Before I call, ṣé kí n wá jẹ́ kí àwọn ẹlẹ́sẹ̀ tó pé kí n wá pọ̀ kàn mọ́ mi? Well, n tá a bá filẹ̀ náà ni ẹnu ewúrẹ́ tó. Àbí? Ṣó ti yé yín sí bọ̀ kò sí wàhálà. Èmi máa ní láti yẹ excuse yín o torí kẹ́ má lọ máa ta mi oge, ẹ má lọ ta sẹ́mi lára o. Justice for we single people o. Necessary. Go. Wọ̀ kí n tó lọ jọ́, mo ti yá dátà online, ṣó ti yẹ ń sìn. In fact, bí ẹ pọ́n lépa ẹ̀mí mi ni. Tán bá ti pè mí, mo máa avoid the calls wọn ni. Àná tún fi strange number. Ọ̀nà kọlà àwọn tún fi ń pè mí tó ń fẹ́ sọ fún kí n lọ dá owó padà. Ṣebí network kan ni wọ́n yá. Jọ̀ọ́ share mi dátà. Gbogbo network tó wà Nàìjíríà, tó wà Naija bíbá, lèmi jẹ lówó. Ṣíra. Tèmi ti ẹ̀ dájú ti ẹ̀ The Lord is your spirit. All right, babe, can take care. Yo. Yep. Why the sudden change of your mind? Kí ló ṣẹlẹ̀? Babe, we need to talk. And I'm right here with you, Arewa. Talk. Ọ̀rọ̀ ní tóbi, ká fọ̀ bẹ̀bọ̀. I don't know how to say it. Mi ò mọ̀ tí mo ṣe fẹ́ sọ. Baby girl, say it any way you want to say it. I'm right here with you. Babe, I think I'm pregnant. What did you just say? Tayo, you had me right. I'm pregnant. Pregnant. I can't. Did you just say that you are pregnant? Tayo, yes, I am pregnant. No, it shouldn't be. This is not the right time to be pregnant. Are you joking? No, I'm not. Oh, no, you're blaming me. I impregnated myself? No, that's Tayo, not. I warned you. I told you to use protection. What did you tell me? Oh, no, you don't like to use condoms. You like it raw. Now you have it raw. Still, I understand you. But this is the wrong time to be pregnant. Babe, we are finishing with our service in the next 1 week. We are jobless. We are just trying to create a future. We can't bring in a baby. Oh, little know you now, Rachel. What are you saying? I am pregnant and that is it. We are supposed to be talking about solutions here. Oh God, oh God, oh God, oh God, what is this? What is this? Okay, fine. So, what do you think we can do? I don't know. Rachel, you are the lady here. I don't know. You should know what we should do about this. We can't. You should know something. Tell me something. What should we do? Tayo, I don't know. Okay, I don't know what to do. Okay, great. Let me take over. Let me take charge. I think, with the situation on ground, the best thing we can do right now is to get rid of the pregnancy. I don't get you. What do you mean? Okay. Baby girl, what I'm saying is, we have a long way to go. We have a lot of things to put in place if we want to have a baby. But right now, we are not ready for that. Never. So we need to get rid of the baby. Never. God forbid it. Tayo, I would not get rid of this baby. We are having it. Whether you like it or not. See, babe, you're not getting this. Do you want our baby to suffer?
And if you are even thinking of your health, your condition, don't worry. I have a good friend who is a competent doctor. He's going to handle it perfect. Shut up! Tayo, just so you know, I am having this baby. We are having this baby. You like it or not, you are going nowhere and you will father this child. No, that is time. What is this? Bóyá ni bàbá ẹ kọ́ àti. Ẹ paná ọkọ̀ yẹn bàbá, ẹ kọ́ paná. Ṣé ẹ rojú mi ni? Bàbá, níbo lẹ ń lọ, níbo lẹ ti ń bọ̀? Èmi ni. Ẹ̀yin wo ni? Níbo lẹ ń lọ, níbo lẹ ti ń bọ̀? Kí ló dé nígbà tí ìsìnkú àjà tẹ́lẹ̀? Ebi kú wọ̀nà ẹ̀ náà máa ń ná. Bó o lè kẹ́kọ̀ọ́ ẹkújọ́ mẹ́ta. Bàbá, a kó àsìkò ọdún. Bàbá, mi ò ráyè ẹjọ́. Níbo lẹ ń lọ, níbo lẹ ti ń bọ̀? Ohun tí mò ń bí ní kẹ́ dá mi lò. Bó o ní ti ẹ jàre, ọmọlúàbí, ẹkú àti akó àsìkò ọdún, ọlọ́wọ́ ọmọ ọlọ́dọ̀ ọmọ sí. Bàbá, ẹ wo bí? Àwa bí wá ṣeré o. Níbo lẹ ń lọ, níbo lẹ ti ń bọ̀? Ọ̀gbẹ́ni tó bàbá bí wá ṣe tọ́nà mi ni. Àbí tó ẹ kí ni máa ń ṣe yín ná? Wá ṣé ẹ̀yin ṣe rí mi ládùúgbò yìí ni? Ṣé ẹ ṣe rí mi ládùúgbò yìí ni? Bàbá. Dákùjàre Aliu. Bàbá, tìjà kọ́. Kí ló gbé tó ń gbẹ? Bàbá ẹ gbọ́dọ̀ mi. Má fọ́kàn mi. Ìwọ náà ọ̀fẹ́ pẹ̀lú ọ̀bọ̀já wúrà mi. Má bá mi bẹ̀. Tó fẹ́ rí bínú Ọlọ́run. Má bá mi bẹ̀. Jẹ́ má bínú. Kẹ́rì ibi tá à ń lọ kò sí àkókò mọ́. Èyí kówó yìí kò lọ́kàn mi. Tó ti yé yín ọ̀gá ọlọ́pàá. Ibi tá à ń lọ jìnnà Kúfọ́lájì là ń lọ. Ẹ dákun. Ṣé rí ọ̀rọ̀ tí má bínú sí ọ̀rọ̀ tí mò ń bá wa bá. Má bẹ̀rẹ̀ nìkan kan kọ́ má bínú sí mi o. Ṣé rí. Ògùn ló bí ẹnikẹ́ni tó bá dà láàmú léèrè. Bàbá, ṣé mọ̀ pé iṣẹ́ wa là ń ṣe ń bì? Iṣẹ́ yín wo lẹ́ ń ṣe? Ṣé mọ̀ pé iṣẹ́ wa là ń ṣe ń bì bàbá? Ṣé mo jí mọ́tò ni? Bàbá, tẹ́ bá ṣọ́ra. Má tẹ mọ́tò yìí, èèbò tó lò gan tẹ́lẹ̀, fọ́tò rẹ̀ ń bẹ́nu mọ́tò mi. Bàbá tẹ́ bá ṣọ́ra. Ráìtì ni, àwa la yí padà mi. Bàbá tẹ́ bá ṣọ́ra máa dílé yín síbi. Níbo lẹ ń lọ, níbo lẹ ti ń bọ̀ mo béèrè. Ilé ta ni? Ọ̀gá ẹ má bínú. Mo ń bọ̀ láti ilé ayé, mo ń lọ ilé ayé. Iṣẹ́ ń gbọ́ tèmi. Mo ń gbọ́. Àgùnbánirọ̀ làwa. Àwa la chata wọn. Kúfọ́lájì là ń lọ. Àìṣẹ̀ ṣetán àgùnbánirọ̀ wa ni. Ṣùgbọ́n a ní program kan tá a gbọ́dọ̀ délé lọ. Láti chata wọn láti Ìbàdàn. Kí wàá ní kí n ṣe sí ẹ? Ṣé ẹ̀yin lọ? Èmi kọ́ lọ chata o, láíláí mo máa sọ bá mọ́tò mi lọ chata. Mo jẹ́ kí ni lọ chata mi. Bàbá, ṣé rí gbogbo agídí tẹ̀ ṣe? Òun ló máa jẹ́ kẹ́ pẹ́ ń bí o. Dání. Gbogbo agídí yìí. Ọjà mo fẹ́ sùn bí. Ibi lẹ máa sùn. Ọmọ fẹ́ sùn bí. Bàbá ibi lẹ máa sùn. Sórí dẹ́yẹ̀ bá ní mi la, onílẹ̀ mà bí mo ṣe súnmọ́ ògùn tó. Ògùn ó ní ọ̀tàn la. Escopa ni wá. A dẹ̀ ń lọ sí Kúfọ́lájì ni. Kálẹ̀ nǹkan mọ̀ halẹ̀ mọ́. Bàbá. Má pè mí, Ọlọ́run ní pí ọ. Ọlọ́run tẹ jẹ́ rèé o. Èmi ìjọ náà ní kankan, èmi kan ní ọlá àtẹ̀mí lọ́tọ̀. Wọ́n ní kò ṣe àwọn tó sọ̀rọ̀ yìí ni, ibi lẹ máa sùn. Ìwọ ti ta ni. Ṣẹ́yìn lẹ ní mọ́tò, ẹ sọ́dà gidi. Èmi kọ́ mo ní. Àgbàlagbà ní náà. Irọ́, ọtí ẹ̀mọ̀ pàgbàlagbà ní mi lọ pọ́n mi lé. Ń bá àwọn dàgbà ńkọ́. Onílọ̀ bàbá bá ní mi àtògùn ṣe jẹ́. Ẹ bá ní mi lọ, mo nira. Arákùnrin, ẹ wọnú mọ́tò. Ẹ ṣe gan. Bàbá ẹ wọnú mọ́tò ẹ jẹ́ ká lọ. Ẹ wọnú mọ́tò. Ìbéèrè lásán, ó fàjà. Ẹ má bínú ọ̀gá. Nígbà tí mo wà ní ẹ̀jẹ̀ mo fáìn jù ọ lọ. Ẹgbẹ́ ní dùn ọ̀nù. Mo fáìn jù ọ lọ. Ẹ là ń san bíbí. Àbẹ̀wò ni o sì tó ṣe. Ẹ bá mọ́tò yín lọ kẹ́ máa. Mo dẹ̀ rò pé ọmọ gidi ní ọ ni. Mo rò pé ọmọ gidi ní ọ ni. Orí. Ẹjọ́ láàlọ́ ọmọ tó sùn ṣe jẹ́. Àbúrò wa ni. Àbúrò yín ni. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe tó ń sùn? Ẹ wo ọ̀gá, ó fẹ́ràn oorun o. Bó ṣe ń sùn àtìgbà tẹ́mi kan ti gbé kọ̀ lájú. Ó fẹ́ràn oorun. Ó yẹ jí. Ẹ má jẹ́ ká jí. Ìmúṣẹ́ rí tá a bá jí. Ní kúrò bí ká wà yìí. Tó máa ṣe wọ́nran ni. Ẹ jẹ́ ṣe wọ́nran. Ó yẹ jí. Jẹ́ pọ̀ lójú ọ̀dọ́ máa ṣẹ́gìrì sí mi la. Ẹ jí. Over. Ọ̀gá, wọ́n ní ká máa bọ̀ lọ fíìsà. Yes sir. Bàbá ẹ wọlé ẹ jẹ́ ká lọ. Ẹ máa lọ. Àjọ ọmọ ṣe wọ́n ṣe. Ẹ máa lọ. Ẹ wá iṣẹ́ kọjá náà bìkọ́ ń bọkọ yín jẹ́. Bàbá ẹ wọlé ẹ jẹ́ ká máa lọ. Ọkọ̀ ilé àgbo ni. Mo fi kàn ní. Ẹ̀yà kọjá náà. Jáde ẹ ní nílẹ̀. Orí yóò pé ẹja wèrè.
ògo forúkọ ẹjọ sà ẹjọ alàgbà ẹjọ ẹ pẹ̀lẹ́ sà ẹjọ kí ni mò ń lọ abàtà kàǹkà tó kan àgọ́ gbéra yìí. ṣé èsì Ọbalẹ́ndé kọ́nù. Kúfọlájì. Kúfọlájì. bẹ́ẹ̀. ẹ wò kò jìnnà ẹ wò tẹ bá ti lọ straight báyìí ẹ kàn yà lọ́wọ́ ọ̀tún tẹ bá ti yà díẹ̀ kẹ́ tó gòkè yẹn ẹ ti mọ rí ikú. Heli hip hop aside. Ọmọ ènìyàn kí ni ó ṣe arábìnrin tí ó fi sùn. àbúrò wa ni ó sùn. Ó léwu o kì bá dára kí ẹ gbé ọmọbìnrin wá sí inú ìjọ wa fún ìsọjí ọlọ́jọ́ méje tá a fẹ́ ṣe yìí. Ó dá mi lójú pé ológun lolúwa olúwa ni orúkọ rẹ̀ ológun lolúwa. Ó dá mi lójú pé ogun náà ó ṣẹ. ẹjọ ń bo níjọ yín yẹn gan wa. òkè ń bẹ ni òkè àwa la wà lókè ń bẹ níbi ọwọ́ ọ̀tún báwọn ibẹ̀ làwa ti ń ṣe ológun lolúwa. débẹ̀ lẹ́ lọ báyìí. bẹ́ẹ̀ ni. ọ̀dà ẹ ṣe bá wọn. ewu o ó ní ewu àlàáfíà fún yín. ẹ ṣe. ológun lolúwa. ṣé ká padà lọ sí ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n sọ ní ìsìnká ìgbé ọmọ yín lọ bẹ̀. bàbá ó níbi tá a jọ sọ ó níbi tá a ń lọ ẹ máa lọ. ṣé bí kí ọ̀rọ̀ mẹ́ta ti yá ni ẹ̀tún rẹ̀ tí wọ́n náà wà lọ sẹ́yìn àmọ́ rẹ̀ ni ràn yín lọ ẹ bọ́lẹ̀ yẹ jà ẹ bá tẹ̀ fún ẹ̀ lọ. kí ló dé wọ́n sọ di sí kínni nígbà gbé ìbọn gbọ́ dì sí orí ẹ̀kọ́ mo rò pé ẹ̀ ń sí èrè ńlẹ́ ọmọ àjàrà bùkà. kí ló ṣẹlẹ̀. wo ń lo owó mi tán lára aṣọ aláṣọ di wèrè ni o ọbẹ̀ gbọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé kẹjà lọ́dọ̀ ṣé bẹ́ẹ̀ ni ẹ fẹ́ lọ tọ́jú ẹ̀ náà ni ibẹ̀ ti fẹ́ lọ tọ́jú ẹ̀ wo. ṣé bó níbi tá a sọ fún yín pa ń lọ Kúfọlájì là ń lọ wọn náà ni kò jìnnà sí bíbá yìí. ó ti dà nígbà ó ti mọ̀ pé ẹ ti sọ pé kò jìnnà sí bíbá yìí ẹgbẹ́ kọ́kọ́ lọ́rùn kẹ́ máa fẹsẹ̀ rìn lọ ìlọ́bẹ̀ ká máa o ṣé ẹ ti fẹ́ lọ pa mí ni. bàbá kí ló ń ṣẹlẹ̀ náà what's going on. ìrìnà ló ṣẹlẹ̀. ẹ lè dá wa dúró síbí báyìí náà ṣé bá agreement ti wà kó tó di pé a kúrò. bàbá ṣé ẹ̀ ń pé nítorí pa ti sanwó fún ilẹ̀ tí ń ṣe gbogbo tó ń ṣe. exactly. ṣé ẹ bá sanwó fún mi ńkọ́ ṣé ẹ lè dá mi mú ni wá ẹgbẹ́ ọkùnrin bòròró kí ló kàn gan òun scott inú mọ́tò mi àti òsì náà àdéhùn gbá mo fẹ́ gbé ọ ẹni tó wá bá mi lélẹ̀ ẹ tó wá gbé òkú avọ́dì kan wọnú mọ́tò fún mi ẹ̀yẹ tó lọ ẹ̀yẹ lálàáfíà fún iṣẹ́ ìfẹ́ lálàáfíà ni ọlọ́dọ̀ àwọn ènìyàn lókè mi ká tọ̀nù ká lọ bẹ̀ ẹ wá sọ pé kìnìún kan wọn á ti kí lọ ṣẹlẹ̀ ọjà ọ̀gbẹ́ni kọ́ padà ẹ̀yìn màálù ti lé ọkùn bẹ̀ kó jẹ́ kó rí ẹ pé tá ló ń bá sọ pé kí ló ń ṣẹlẹ̀ ẹ sì múra sí mi kankan tí mo wá dé dẹ̀rẹ̀ ni. okay let's move. má kọlu mọ́tò tèmi o wọ́n lò sí dáadáa. wọ́n ṣayé báyẹn o. bá bẹ́ẹ̀ ni ò ní sáyé báyẹn bá bẹ́ẹ̀ ni ò ní sáyé báyẹn ẹ gbé avọ́dì kò ní mọ́tò. ẹ dákun n rò pé mo rí ojú ẹ̀yin méjèèjì rí o. bẹ́ẹ̀ ni àlejò la jẹ́ nínú ìlú yìí Kúfọlájì là ń lọ bàbá. Kúfọlájì bẹ́ẹ̀ ni bàbá. lónìí bẹ́ẹ̀ ni. ẹ lè rọ́kọ̀ Kúfọlájì òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ni wọ́n máa ń ná Kúfọlájì. ìyàwó agán tètè gbéra láàárọ̀ ibi tá a ti ń bọ̀ but then mọ́tò tá a wọ̀ tá a gbé wá ọkàn yẹn kàn ní fọ́ọ̀tì oríṣiríṣi lójú ọ̀nà ṣùgbọ́n ẹ̀wọ̀ is a long story àwa náà ti tètè gbéra sa. àkókò tẹ wá wọnú ìlú wa yìí ẹ lè rọ́kọ̀. bàbá
tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣé àkàntẹ̀ lè rí mọ́tò kan tá a máa chátà tó yẹ pé ó máa gbá wa lọ tá a máa sanwó fún. n tẹ́ ń sọ ni pé ṣé ó gbé ẹ̀yin kan lọ sí. exactly. ẹ lè rí o àfi tẹ́ ẹ bá tètè jí lówùúrọ̀ ọ̀la kùtùkùtù ẹ rí i pé gbogbo àdúgbò yìí nísìn àwọn èèyàn ti wọlé ọ̀rọ̀ ń bẹ lùlù yìí. ọ̀rọ̀ lónìí. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni bàbá ṣé a tẹ̀ lè rí bíi hòtẹ́ẹ̀lì kan ilé ìtura tá a tẹ̀ lè sùn sí. hòtẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni. tẹ́sùn. bẹ́ẹ̀ ni. nínú ìlú ayédèrè yìí. bẹ́ẹ̀ ni. ẹ lè rí o. irú wàhálà wo lélẹ̀ báyìí irú wàhálà wo lélẹ̀ báyìí mo dẹ̀ sọ ọkọ mi o. gòkè. ó dẹ̀ kú bíi 2 hours ó mọ ó yẹ o. I know we started this and we are going to get through okay. ẹ jọ̀ọ́ bàbá tó bá tiẹ̀ jẹ́ pé kò sí hòtẹ́ẹ̀lì ṣùgbọ́n tá a bá rí ibi tá a lè forí pamọ́ sí a máa san owó wà. ẹ sanwó. bẹ́ẹ̀ ni bàbá. owó ń bẹ lọ́wọ́ yín báyìí. tó bá ti wá jẹ́ kó owó ń bẹ èmi àti owó ìbejì ni wá ẹ̀yin wà á mú yín lọ síbi tí ẹ ti gbégbé ayé ìrọ̀rùn dára náà la tẹ́sùn tẹ́fòrí lóṣù ká ẹ tún jẹun. ó ti dà. ẹ wà já mọ lọ báyìí. ẹ já máa lọ. owó tó ti wà ó ti ṣe gbogbo nǹkan. go dey follow strangers go in house. gòkè ọkọ mi ò tẹ̀lé màá yí. gòkè let's move. ó yá ẹ já lọ. ọ̀nà bẹ́ẹ̀ ńlá kọ̀ọ̀kan gbà sẹ́yìn ibi tẹ́ ń dúró sí gbogbo bẹ́ẹ̀ ló ròódì aláwo oore lèmi ọlọ́run ló ní kí ẹ pàdé mi tówó bá sà ti wà ẹ kò sí ọ̀nà ó ti wá rí ọmọ yìí dáadáa ẹ jẹun gbogbo nǹkan lẹ́jẹ̀ẹ́. balẹ̀ mi kò lè ṣe báyìí àwọn tá a mọ̀ rí ẹ̀dẹ̀ mú wọn wálé. ìyàwó mi ara tá à ń sọ rèé o ṣé dandan ni kí n mọ̀ wọ́n rí kí n tọ́jọ́ tèmi owó ọwọ́ wọn mo fẹ́ gbà. balẹ̀ mi yóò lẹ́yìn o tó bá lọ bẹ́yìn yọ ń kọ́. ẹ̀yìn èwo ni ó ní bọ́ bá bẹ́yìn yọ bọ́ bá ti ń bọ̀ bá wọ́n rà mú ni kí ni ẹ̀yìn kọ́ ẹ̀yìn ìbọ̀dẹ́ mẹ́yìn wà bọ́ bá ti bọ̀ wọ́n rà mú ni o. àlàyé this man tẹ́mi wò yìí mi ò trust yẹ o. o trust ẹ báwo. wà láìtàláì sọ wọ́n bí láì làásì láwọn ọkàn mi sọ fún mi kó fẹ́ set wa up. báwo ló ṣe máa set wa up gòkè. This man is just trying to help us, nothing more. Help. Ntí ò mọ̀ wá rí láti ibì kankan. Exactly. Àdẹ̀tẹ̀lé wálé. Exactly. Pé kò mọ̀ wá rí yẹn. That's why we are safe with him. And besides, ṣé o níbi tá fẹ́ sùn lálẹ́ yìí? Kò sí náà. My friend, be hopeful. There's no problem. Mo ń sọ tèmi o. Kí ló ń ṣe báyìí? tó bá ń gbọ́ bẹ́ẹ̀ bá mẹ́yìn wá ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ mú wájú wá ẹ̀ bá mi ń bẹ̀ owó ìlà bá a ṣe rántí bá a ṣe gbogbo ọwọ́ wọn á gé pọ́n mọ́ ọmọ táńtọ́ọ̀sì. ẹ̀wọ̀n táńtọ́ọ̀sì báyìí ẹ̀wọ̀n táńtọ́ọ̀sì báyìí bá lè mí ọkàn tèmi ò papọ̀ mọ́ nǹkan tẹ́ ń ṣe yìí o. yọkàn rí ọ papọ̀ tiẹ̀ náà mò ń sè. ẹ̀rù bá mi o tó bá dòrú sí ń ṣe báyìí mọ́ yan àbí àwọn tá a mọ̀ rí sá mọ́ ń tán. wọ́n ṣe kí ni ọmọ pàláyà bí ẹ̀yìn làwa tí wọ́n bá ṣe àmàrà owó ni ìwọ wa mọ̀ wo sọ jẹjà borí bàbá jíjẹ náà ká máa lọ borí. Baálé mi wo lẹ tó ń sọ báyìí ẹ sá tètè wọlé ẹ jẹ́ á lọ. ogun rè mọ̀ ń jẹ ayé owó ọlọ́mọdé ń dáhùn bí ìyá mi kókó sí lọ́yìn gbogbo kí n kú ni. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹja wọlé ẹ̀yin gbé ọmọ ó ti rẹ̀ ọ̀nà wa náà dá ó tún jìnnà. èmi yóò yí gé pọ́nmọ̀ lálẹ́ yìí wọn ò tó bẹ́ẹ̀. Bro, kí ni way forward báyìí? Because bí mo ṣe ń wò yìí, a ti wà stranded o. Àwọn tó dẹ̀ wà nílé yẹn,
tọ́mọ yẹn bá lọ jí any moment from now kó má lọ máa ṣe wọ́n rún wọn ó máa jeopardize gbogbo plan wa ni o. Wo mo ta máa ṣe bóyá kí n pe Kachi ń sìn. Go. Ó yẹ òun gùn kan tí ẹ pè mí kó ti pè mí látàárọ̀ náà. Kọ́ Kachi. Fọkàn tí wá síwájú kò tí ẹ bu ẹyin wo. Ṣe fún mi wà lọ́wọ́ ẹ. Irọ́ ìwọ ló wà pẹ̀lú fóònù látàárọ̀ wà láì tàlà símọ́ bìlà síláwà ó fún mi fóònù yẹn látàárọ̀. Báwo ló ṣe ṣe Kachi pé ẹnu mọ́tò bá ṣe ń bọ̀ ọ. Kachi? Where are you guys? I don't even know. Yeah, we are just on a lone road, you know. I can't learn. Ask the driver. Okay, Baba, Ejebola wai. Oh, the man no even answer, Jare. Just ignore him if he's not ready to talk. Attitude won't explode you. In fact, it has been a very messy journey. I'm drained in the rain. I have the feeling that you guys are still very far away. Okay. So tell him to speed up. Okay, bro. Kini? I've lost the phone. Is that a prank? It's not a prank. Yeah! Phone. Yeah! What are we going to do? Kill Amashibai. What are we going to do? There is always a way forward. You know what? We are stressed. Okay. Let us rest. Okay. Tomorrow, there will be a way forward. Trust me. Àlàyé wa simply by o fẹ́ lọ rest. Ọlọ́run jẹ́ kí rest yẹn kó di rest in peace o. So ẹ̀ pàtì bẹ̀rẹ̀ mo ti ń sọ tó ṣe ń sọ, we can do it, we can move it. Okay, listen. Have I ever failed you before? O kì í sọ Ọlọ́run ni o kì í fi. Now, listen to me. There is always a way forward. Okay. We'll get through this. Way okay? forward. Let's go and sleep. Wàláhì mi ò rest o. Mi ò rest rárá. Mi ò rest o. Rest kan. Trouble. Wèrè akẹ́bàjẹ́ wàá bó wà lẹ́sàájú ẹ o wèrè kọlù ọ lò sí abímọ́wò ẹnu ẹ lọ́wọ́ o. Ìyá rẹ̀ ń pàkúrọ̀ lóko bàbá rẹ̀ ń pàkúrọ̀ lóko ìwọ jìyà jẹ́ kẹ́ gbọ́ ẹ pa àwọn tó dára jù ẹ́ kí ni wọ́n ń wí gbogbo àwọn tó dára jù ẹ́ kí ni wọ́n ń sọ. Mo là ń gbé yín. Hello, Tayo. Àwọn kọ́ o. Wetin dey happen now? Àwọn kọ́. Sẹ́lẹ̀dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ wọ́n gbàgbé fóònù wọn nu mọ́tò mi ni. Oh shit. Ẹ sọ pé ibi ẹ ti wọ mọ́tò ní gáràjì ẹ ti wọ mọ́tò wọ́n padà wá bẹ́ẹ̀. Now they talk. Pé dírẹ́fà ló gbé fóònù ẹ sọ fún wa ẹni dírẹ́fà tí ọkọ̀ là tó gbé wọn. Mr. Kola, I be waiting you call am. Mr. Kola. Tọkọlà. Ọ fáìn tí mo fáìn tí mo gbé wọn. Ẹnu ọkọ̀ mi wọ́n gbàgbé mọ́tò sí wọ́n gbàgbé lẹ́lẹ́ wájú. Ẹ bá rí bòmí pè wọ́n sí ẹ dákun. Bí àwọn gangan ni wọ́n máa ń yàn wá o torí ayé ti lé o. Èsì ilẹ̀ yóò fẹ́ lómi tẹ̀wọ̀n ò ní sọ pé tẹ̀ náà sọ bẹ́ẹ̀ ni o. Wọ́n mìíràn máa pe iPhone 16 kan bọ́kan ṣe dáná láàrin wájú nínú o. iPhone kọ́ o. Ǹjẹ́ mo kọ rẹ̀? Itel. Àwọn gangan ni ó wà nílé fún yàn o. Tẹ́ ẹ ti gbọ́? Ọ̀dà. Àwọn èèyàn máa ya wèrè láyé o. Ẹlòmíì tí èèbá ti pẹ́ mi lẹ́yìn fi mú fún ẹlòmíì lè gbàgbé ẹ̀mí ẹ̀ lẹ̀. Nígbà fóònù tóbi tó bẹ̀ sáà tó pé fóònù ilé òwúwo tó fi mọ̀ pé nǹkan sọnù lára rẹ̀. Àbí jẹ́ níta fi inú séèfù torí jẹ́ kí n máa lọ rí tarmac. Àbí èèyàn gbàgbé fóònù tó wà tiẹ̀ ṣé a retí kí n wà ṣé mò ń máa wà lọ ni ọ̀nà tónútónú àbí tó bá sanwó mi fún mi o ẹ wo táyà mi gan bó ṣe dà.
ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ èyí ni ìròyìn òwúrọ̀ láti iléeṣẹ́ rédíò Haycon 88.2 FM Michael Ọ̀dẹ́wálé oníròyìn yín lánàá òde yìí ni ọmọdébìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyíndàmọ́lá Badmus ẹni ọdún 16 tí ó jẹ́ ọmọ bíbí inú gbajúgbajà oníṣòwò ní Honourable Fẹ́mi Badmus di àwátì. Ìròyìn fi tó wa létí wípé ọmọ náà lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ òpin ọ̀sẹ̀ tí ó sì kúrò ní dédé aago 2 ọ̀sán. Láti ìgbà yìí ni wọ́n ti gbúròó rẹ̀ mọ́ o. Ẹnikẹ́ni tí ó bá wa rí ọmọ náà tàbí ṣalábàápàdé rẹ̀ kí ó fi tó ilé iṣẹ́ nígbà tí ọmọ olówó wa ń sọnù báyìí káwọn ọmọ mẹ̀kúnnù káyà máa sàṣùpìyè ni o. àwọn mẹ̀kúnnù. òkè ṣé wọ́n ti wá gbọ́ nínú news rí pé wọ́n jẹ́ ọmọ tálákà wo lórí tọ́jú rí. bẹ́ẹ̀ ti ẹgbẹ̀rú wa yìí sọ́tẹ́jì ni wá fún wọn torí ìlọ́ máa jẹun sí wọn lọ́rùn bẹ́ẹ̀ ni. you see ẹ̀yin tálákà bẹ́ẹ̀ ṣe máa ń ronú yẹn ìrònú yín ojú oúnjẹ náà lọ bẹ́ẹ̀ ṣe máa kọ́lé bẹ́ẹ̀ ṣe máa ṣe àwọn nǹkan tó wà òkè kí n ronú lọ bẹ̀. wá ìfàgbà mi wọlé ní pépà o kémi náà ò lè ra àmọ́ tí ń lọ ìlójú mọ́ wábì wá ka pépà lójoojúmọ́ o má rí mi fín o. wá ṣe wá fohùn lẹ̀ fún mi ni. ṣẹ́gbẹ́ rẹ lèmi ṣe ni ṣé o mọ èjì mi ni tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀rí àwọn ọmọ èjì mi listen to me very well. I'm a graduate of University of Ibadan. I have MSc. Ṣọmọ tún MSc. Pẹ̀lẹ́ o lọ fi gbowó báńkì kí la bá lọ kí la bá bọ̀ tó ń sọ fún mi pé èmi ronú bíi tálíkà wọ́n ronú bíi tálíkà yóò rà àdáwọ̀ nìyẹn. olóhùn ẹyẹ tẹ ẹ bá ṣe tán tẹgùn bá gbìn dáadáa ẹ bọ̀ pókó ẹ lọ mọ sórí ibú yín bẹ́ẹ̀ ṣe é gbọ́ ọjà tèmi ìwọ wá bí last week ó ka pépà ó sanwó ó ti jí wá láàárọ̀ báyìí láti wá kó sí àmì ẹ bọ́ sí kọ́bí jáde wọ́n jọjọ mi. Honourable Fẹ́mi Badmus tí ó jẹ́ bàbá ọmọ náà sì ti ṣètò ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù sílẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá rí ọmọ náà. Adúpẹ́. Àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìlérí o. Adúpẹ́. wípé àwọn yóò dẹ́kun fìníkúfọ̀ lágbègbè tó wà níbi ètò iná mọ̀nàmọ́ná. àbá wa gbọ́ ìròyìn tí mo lè bọ̀ tán. kí ló ṣẹlẹ̀. wọ́n ní wọ́n jí ọmọ Honourable kan gbé wọ́n ní Fẹ́mi àbí nǹkan kan. ọmọ ọlọ́mọ ọwọ́ àmọ́ kò sì mọ̀ wò ó wọ́n sọ pé àwọn ọlọ́pàá wọn wà tí wọ́n bá sì wá kọ́lọ̀ ń jẹ́ wọn rí. àmì o lóòjì orí. ọmọ tí ọmọ kankan wọn wà gbé. torí owó ni. torí owó. ìtìbẹ́ ti lólówó ń bà bẹ́ẹ̀ torí owó tán fẹ́ gbà lọ́wọ́ bà bẹ́ẹ̀. láti jọ tí a ti máa ń gbọ́rò yìí pé wọ́n ń jọ ọmọ gbé ń bí o wọ́n ń jí wọn lọ́hùn o wọ́n ń kidnap bí o wọ́n ń kidnap wọn lọ́hùn ọmọ olówó náà ni. sáàbà tá a ní nǹkan kan yìí ni wọ́n gbé kọ́bọ̀. láǹjẹ kúkú àti funfun kí náà fẹ́ gbà. ọlọ́yìn já dáàbò. àlàáfíà ń kókó. àwa náà káwa máa ń bu bẹ́tárìn sí o. bẹ́ẹ̀ni ó ṣe kókó baálé mi. wọ́n ní àwọn ti dọ́là èèyàn 10. èwo wá lẹ wá ń wò mí báwọn. bá a bá sọ pé kọ́lọ́ mọ̀ jẹ́ wọ́n jí agbé náà sáwàgùn òde jí àwọn agbé nù lé. mi mo wá rí ṣé níbo tí ò lè ṣẹlẹ̀. orí àwọn atẹ́gùn tí ó ń fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kéèyàn bíbèjì ni. irọ́ kí ló dé kí ni ẹ sọ fún pé àgbòkú o. bàbá kò ṣòkò àjọ ń lọ ni àbúrò wa ni. àbúrò yìí kò sí àwọn alẹ́sẹ̀ kò fi lè rìn nẹ́sùn. sùn ni. olóòórùn wèrè wónú. a lè dárun mọ́ lójú àbẹ́jẹ́ ká lọ. ẹ̀dọ́ báwo lọmọ tó sùn ṣe jẹ́. àbúrò wa ni. àbúrò yín ni. bẹ́ẹ̀ni. kí ló ṣe tó ń sùn. ẹ wo ọ̀gá ó fẹ́ràn oorun o. bó ṣe ń sùn àtìgbà tẹ́mi kan ti gbé kọ̀ lájú. ó fẹ́ràn oorun. ó yẹ jí. ọmọ ènìyàn kí ni ó ṣe arábìnrin tí ó fi sùn. àbúrò wa ni ó sùn. ó léwu o. bọ́ọ̀ ni Ọlọ́run dákun ṣàánú mi o bí n bá fẹ́ jẹ́ ọmọkùnrin láyé ó ṣiṣẹ́. ẹ̀yin ọ̀rẹ́ mi bọ́ọ̀ ni ṣe é sùn dáadáa. alihamdulilah. alihamdulilah mo jáde yẹ ọyẹ ìgbà kẹ jẹ
ẹ̀yin tí mo ṣe bá yín sọ̀rọ̀ lánàá tẹ̀tẹ̀ wá fi mí lọ́kàn balẹ̀ pé ọ̀rọ̀ olówó dé ẹ ti dọ̀rẹ́ mi èmi ìpẹ́ dọ̀rí yẹn bàbá ti dọ̀rẹ́ olówó dé ọlọ́mọdé àdàmú ṣe é sásùn dáadáa wọ́n sọ fún yín pé bí ìtutù jí òǹtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ ẹ̀yin ẹ dákun ẹ̀yin méjèèjì ṣé ẹ gbọ́ròyìn tí mo gbọ́ tán nísìn. ìròyìn àwọn ọmọ àti gbọ́ròyìn àwọn kì í gbọ́ròyìn kọ. yóò bá ti ṣe social media bóyá Instagram bíi Maxi blog Túndé Ednut. èwo ní jẹ́ Maxi blog ẹ máa gbọ́ròyìn ṣe rí bẹ́ẹ̀ bá ti ń gbọ́ròyìn gbogbo etí rẹ̀ ò ní di sí gbogbo bí ṣe ń lọ lù ẹ̀yin tí mo gbọ́ tán nìsín ni pé wọ́n ní ọmọ ọ̀nàrẹ́bù Fẹ́mi àbí nǹkan kan pé wọ́n jí gbé ó sì ń bọ̀ láti iléèwé ni o iléèwé báyìí ní ti ń bọ̀ ọ ń bọ̀ báyìí jẹ́jẹ́jẹ́ rẹ̀ gíjà Fẹ́mi Badmus. ẹ̀yin bí wọ́n ṣe pè náà nù. Bàbá ṣé wọ́n sọ fún yín bí bọ́mọ yẹn ṣe rí. ìròyìn Nàìjíríà wọ́n ṣàní pé ó ń bọ̀ láti iléèwé wọ́n jí gbé èmi wọn ò sọ. Did you lock the door? I'm coming. ṣe rí ọ̀dà kéèyàn máa gbọ́ ròyìn ọ̀dà kéèyàn máa gbọ́ ròyìn. Bro, she's gone. àwọn ọmọ ètò ti bẹ̀ nígbà wọn ti ń rìn bọ̀ lánàá mo ti mọ̀ pé àti ìlú wọn ti ń lé wọn kí náà sáré fún nìsín àwọn kíní àti ìlú wọn ètò ti bẹ̀rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ẹjọ́ kìíní àná sébi náà nù ìnírí tí ọmọ lébi eré ni. tó wà lọ́mọ ilé wà báyìí láàrin mi hápá láì nínú mo ṣàwọn pé mo dín ìlú ìwà ìlérí àná ló wà. Just calm down. You calm. You think it's a joke, Abi? Come closer. You will see. Ogo, Mama kan lẹ́sẹ̀, please oh. You have to trust us oh. We need you on hot oh. Trust? Trust did you say? You want to trust me when I know you're after my life? No. We just want to talk to you, okay? Just calm down. What do you have to say? Please, at this point Onyida, please just calm down and hear us out. How do you know my name? What do you want from me? Just calm down. We just want to talk to you. We just want to talk, okay? You're calling me. Dákun, I confess sọ̀rọ̀ ni dákun. Please. We just
want to talk. Life has not been fair on us. We are young guys with aspirations. Àti ní dream, tàti plan, tàti arrange. Ipe bóyá tá bá ṣe tán, tá máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ìrọ̀rùn tá bá ti níṣẹ́ gidi lọ́wọ́. I personally, mommy mi jìyà lórí mi gan. My mommy suffered just to make sure I go to school, to make sure so all this that is going on kò ṣe pa mọ́mọ́ ṣe o àbí kíní torí kó lè dá náà ni o. If by this time ní èjì tí mo dé kán sì máa feed mi, kí mọ̀mísí mi sì máa fowó ránṣẹ́ sí mi, kí mọ̀mísí mi sì kó já wọn náà sì wọ ọmọ tí ń gba tọrọ kọ́bọ̀ tí mo fi ń jẹun. Life has been so brutal to us. Life. This is not what I planned with life. No. This life, you have a bright future for yourself. You have a good plan for yourself, but finding yourself in this type of situation is not what a guy planned for. Honestly, I have a wife. A pregnant wife. They call me so. She was soon put to bed, but there's no money for antenatal, no money to care for my wife. The future of my unborn child is not certain. I live in a room with my wife. I don't even know if they've eaten since yesterday. Life is not fair. Wallahi ta'ala, small village la silawa. Life is not fair. Life is not fair. I love that people. Ta ló pè ní fún case tó ń ṣẹlẹ̀ ní Erelu? Ta ló pè ní? Ẹni tí wọ́n rò pò ṣẹ̀ ló ṣẹ̀. Ọ̀tọ̀ lẹni tí wọ́n sọ pé ó ṣẹ̀, ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀ gangan. But mo ti ní kí àwọn ọ́físà kan lọ síbẹ̀. Àwọn ọ́físà kan ti lọ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká mú iṣẹ́ wa lóòkúndùn. Ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi. Kasimu ó ṣe dáadáa. Saliu ní sùúrù. Ó ṣe dáadáa o. Ṣé bí iṣẹ́ kan mo bì ọ́? Ṣé ọmọ kan tó ṣẹlẹ̀? Sórí mo fẹ́ Arábí mo fẹ́ fún láyè díẹ̀ ni. Mo fẹ́ fún láyè díẹ̀ ni. Ipe bóyá ó tún fẹ́ wá owó yẹn sọ́nà bòmí, mo fẹ́ fún láyè díẹ̀. Tí ò bá ti wá rí, Saliu, ọ̀rẹ́ mi ni ọ́. Tó ṣe wájú ọ̀rẹ́ mi ò ti dọ̀rẹ́ ìjọba. Á gbé. Kasimu. Ọ̀rẹ́ mi. Ìfẹ́lẹ́dùwà bí o. Mọ̀ jẹ́ o pẹ́ rárá. Ṣé o mọ̀ pé tí n bá ti rówó gbà, ó bá ti kánṣẹ́ ni, ọwọ́ kan lé. Torí ẹ̀ gangan mo sọ pé kò fún mi sùúrù díẹ̀. A ní ìgbóhùn jáde fún ọ. Ó gbà mí gbọ́ ni. Ọ̀rẹ́ mi, ń gbà jáde fún ọ. Kí ló sọ pé ó ṣe ọmọ ẹ̀? Wọ́n máa ń wá ni. Ó ń wá. Ṣé wàá ti pẹ́ o? O náà tún ní. Wọ́n ní. Ẹ mọ bàbá rẹ ni. Ndàmọ́. Honorable Fẹ́mi Badmus. Fẹ́mi Badmus. Tó ní Haycon TV. Ó ní bàbá rẹ. Ọmọ bàbá yẹn ló ń wá òun rè. Wọ́n sì sọ pé tó bá ti rí ọmọ ẹ̀ 10 million naira ló máa fún. Ẹ tó bá rí ọmọ ẹ̀ 10 million naira ló máa fún. Mílíọ̀nù mẹ́wàá. Mẹ́wàá. Tani. Ọ́fíìsì gbogbo ń pariwo. Ẹ bá ti jọ gba mílíọ̀nù mẹ́wàá. Mẹ́wàá ló máa rán. Ọ̀rọ̀ owó la pè é. Kasimu. Orí kéèsì ẹ̀ mú wa. Kasimu. 10 million. Náà fún ẹni tó bá rí. Mílíọ̀nù lọ́nà mẹ́wàá. Lọ́ máa fún ẹni tó bá rán. Gbogbo station, gbogbo ìlú ìlú wọn ti gbẹ picture rẹ̀ sí káàkiri. Iṣẹ́ tí mo ń ṣe rè tí ó lè tún tètè bọ́ ṣiṣẹ́ rẹ̀.
Irú ọmọ báyìí sọ yẹn, irú ọmọ báyìí wọ́n là ń wá o. Ìwọ bó ni? Kásímù ò ń bọ̀. Ó ti bá mi káwọn ọmọ rẹ o. Ẹ wò ó gan. See, now, we are not kidnappers. We've never done this before. Wallahi talahi Sherry Ọlọ́run. Honestly, we did not even know who your father is. Not until this morning. Really? Yes, we just came to kidnap someone randomly, get some money, and start small business just to live our life. Tola ain't bad pass now. If truly you've never done this before, how come you were able to structure and execute your plans well, and I'm alone in this village? Kachi lórí burúkú. Tala le bá ní kó dá fún Kachi aláàárọ̀ ní jẹ́ kó dá fún. Kachi, olórí burúkú ni Kachi. Wait, who is Kachi? So there's another person. Yeah, there is. Our friend. We met him during the NYC year. Exactly. And he's living large, so large in the city. So we meet up with him to help us. Then. And of course, he showed us this way. In fact, we are taking you to him in Kufalaji. Exactly. Kó tó di pé gbogbo rògbòdìyàn ṣẹlẹ̀ lọ́nà tí mọ́tò fi bàjẹ́. Òun la ṣe wà nínú ìlú ìbáyìí. Kachi ayé máa bá Kachi. God. Àwọn gbà. Èwo ni tẹ́ wá ń pa? Ó sì nǹkan kan. Sórí àwọn tó ń wò yìí, àwọn ọ̀rẹ́ wa ni. Sórí tó ṣẹlẹ̀ nísìnyí pé ọba ń wọnú ilé. Àwọn àlejò tí mo mú wọlé lánàá, ọba ń tọ̀ wọ́n wá. Wọ́n fẹ́ rí wọn. Àwọn àlejò wo ṣe bá jọ wà níbi tán jáde láàárọ̀. Òótọ́ mọ̀ ni ẹ̀yin dàgbò nígbà tí wọ́n ti wá jáde lọ látàárọ̀ tí wọ́n ti dé. Èmi ò tí ì rí wọn o torí mi jọ màdéhùn tẹ̀sí látàárọ̀ tán ti bóde ọ̀hún tí ì wọlé. Ẹ jọ̀ọ́ ṣé ẹ wá mọ ibi tán gbà abẹ́ mọ ibi tán lọ? Bó lèmi ṣe fẹ́ mọ ibi tán lọ èmi mo bí wọn ni. Àdùkẹ́ ibi ní pàtó lẹ́yìn tó ní wọ́n gbà 10 million. Lẹ́ẹ̀kan mo rí síká ó kọjá gbogbo rẹ̀ ṣe ló tutù jìn ni mo dà so lọ sí elódò ni àbí bó ló ṣe ó lóun lọ sí elódò bóun lọ pọn mi ni o àwọn ọkùnrin kan bá kọlù ibi tó ti ń sáré kìlàkìlà wọ́n bá kọlù. Bó ṣe ṣàpèjúwe ìkànnù wọn ó jọ èyí tó ṣe irun yàkàyàkà bíi dàda wọn ó jọ. Dákun ibo gangan náà gbà ní pàtó báyìí ibo gangan. Bó lèmi ṣe fẹ́ mọ bí wọ́n gbà báyìí ẹ bá lè mí. Ẹyin ẹ̀gbọ́n gbọ́ ẹ já tètè tọ ọjọ́ pàṣẹ rí sí lọ. Ẹ wá lè rí sí lọ. Mo ti dọ́bẹ̀ nu o ẹni ń dọ́bẹ̀ nu mo ti dọ́bẹ̀ nu owó ọbẹ̀ dà àbá àjẹun lálẹ́ yìí ẹ̀yin lẹ́mọ̀. You see, I've heard you guys' story and I feel your pain. But you know what? The thing we'll do now is let's go home first. What? Go home? Yes. Oh, see, Oyinda, we can't step out of this place. We've committed a serious crime. Oh my God, how it is. Don't worry, you guys, I'm going to tell my dad. He will understand. I'm certain. Depi lórúkọ rẹ. No, it's not like that. No, it is beyond that. Oyinda, we've committed a very serious crime. Stepping out of this place, we are going to jail straight. Jail? Yeah, Motogo. And you guys should just calm down and listen to me. I said I'll talk to my dad. He will understand. Don't worry. I can do this. Let's just go home. Please, I want to go home. I miss my family. Move! Stop! Stop! Guys, get them! Get them! Where's Daddy? Now I get it.
ọmọ tẹ kí ní ọ̀rọ̀ látàlọ́ orí àgbò. Ẹ máa pẹ́rẹ́ wọn bí ẹ̀bọ. Officer, hold them. They are criminals. No, wait. They're not criminals, oh. They're not criminals. In fact, they saved my life. We were all kidnapped together, and when they were escaping, they took me along. It's a criminal. What do you call? Hey, stop! Mi fẹ́ gbọ́ ọkọ lẹ́nu yín. Wọ́n kidnap ẹ o. Wọ́n kidnap ẹ. Tá bá ti dé station wa. Tá bá ti fà yàwọn ọlọ́pàá lọ́wọ́, a máa settle ẹ. Now move, let's go. Let's go! Soliu, I'm gonna settle over here. Tell me that. 10 million. Soliu, I'm gonna settle it. No, go first. Kachi Ikemefuna, you have been found guilty of the offense of kidnapping. You are hereby sentenced to 25 years imprisonment without the option of fine. As for you, Tayo Ademoroye and Goke Olawu, though this was your first attempt and the kidnapping was aborted, your intention to commit this crime cannot be overlooked. Each of you is hereby sentenced to 7 years imprisonment with hard labor. Arise. God.